ẹgbẹ́ ewé ń jẹ́ iwájú ṣáàbìtì tàwa ọlọ́run ló dé wà láyé ṣe bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà. wò mí ní òní mo kí wa tó bá yẹ pé àárọ̀ la wà mo kí wa káàárọ̀ tó bá jẹ́ pé ọ̀sán la wà mo kí wa káàsán tó bá jẹ́ pé alẹ́ la wà mo kí wa káalẹ́ o. àsìkò àtìlọ àwẹ̀ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ náà ni yóò gbàjá a wá gba ọ̀pọ̀lọpọ̀ ìláyé nínú àlàáfíà tẹ̀mí gígùn. mo wá ń fi àsìkò yìí mo fi ń sọ fún gbogbo àwa tí a bá jẹ́ newcomer sí orí channel yìí láti subscribe sí orí ètò yìí kí lẹ́yìn kan tún máa fún gbogbo wa ní àǹfààní láti mọ gbogbo àwọn nǹkan míì tí a tún máa sọ sí iwájú àti gbogbo èyí tí a ti sọ sí ẹ̀yìn. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ náà ni orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí gbogbo ayé mọ̀ sí ewé ń jẹ́. gbogbo náà la mọ̀ pé ní orí channel yìí a máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ a máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀ a máa ń sọ̀rọ̀ nípa nǹkan tá à ń pè ní ìràwọ̀ astrology a máa ń sọ̀rọ̀ nípa numerology a dẹ̀ tún máa ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan míì kéékèèké bí àṣírí tí kó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa tí a wà ní orí ètò yìí. ó sì dá mi lójú pé tí a bá kó gbogbo àwa tí a wà ń gbà ìjọ at least àwọn díẹ̀díẹ̀ wọ́n sì ń dúpẹ́ lórí àwọn nǹkan àṣírí kéékèèké tí a ń fi sílẹ̀ tí wọ́n sì ń dánwò tí wọ́n sì ń bá a bẹ́ẹ̀. ọlọ́run kò wá ní dá gbogbo wa ní àmú kò ní dèmi àti ẹ̀yin náà ní àmú. ọlọ́run àtúbọ̀ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ fún gbogbo wa. ìmọ̀ tẹ́yìn fi ń gbọ́ ọgbọ́n tẹ́ fi ń gbọ́ tẹ́ fi ń digest ẹ̀ tẹ́ sì fi understand ẹ̀ àti ọgbọ́n tẹ́mi náà fi ń gbé kalẹ̀ tẹ́yìn náà sì ń wò ó. ọgbọ́n náà kò wá ní jọba mọ́ gbogbo wa ní orí. ẹ wá rí ní òní mo fẹ́ mú àṣírí kan wá fún gbogbo àwa tí a jẹ́ ọ̀gá iṣẹ́ tí à ń wá ọmọọṣẹ́ alálùbáríkà. àwọn ọmọọṣẹ́ gbígbà sí ọ̀dọ̀ wọn pọ̀ oríṣiríṣi. ìgbà míì tí ẹ bá ń bá àwọn tí wọ́n ń jẹ́ àwọn tó ń ṣiṣẹ́ ní site tí ẹ bá bá wọn rìn dáadáa tí wọ́n máa ń bú ọmọọṣẹ́ wọn gbà mí wọ́n sọ pé bóyá ń gbà tí ọmọọṣẹ́ yẹn bá ṣe nǹkan kan tí kò tẹ́ wọn lọ́rùn wọ́n á ní ìwọ ọmọọṣẹ́ àfọ̀ògùn gbà tó fi ń jẹ́ pé kò sí nǹkan tí kò ní oògùn tí wọ́n ń ṣe lé lórí. nítorí pé ní ọmọọṣẹ́ àfọ̀ògùn gbà ni pé bóyá ó ṣe nǹkan kan tí kò dùn mọ́ wọn nú so repercussion ni àwọn pè yẹn pé oògùn làwọn kò fi gba ọmọọṣẹ́ ló jẹ́ kó mọ gbogbo àbẹ́. ṣe rí eléyìí àṣírí àdúrà ni fún gbogbo àwa tí ó bá lè ṣe tí a bá lè ṣe nítorí pé nílànà ti mùsùlùmí ni. ẹ jẹ́ ká tọ̀ àwọn àfáà tí wọ́n bá lè bá wa ṣe lọ. àdúrà ọmọọṣẹ́ ni ọmọ tí ó bá wa kalẹ̀ nídìí iṣẹ́ wa tí kìí ṣe ó kọ́ sí oṣù 6 ó sá lọ tí ó lo àkókò tó yẹ kó lò tí ó sì wúlò fún wa tó náà sì wúlò fúnra rẹ̀ nídìí iṣẹ́ náà. ẹ wá rí kí wọ́n ní ká wá kò sí ẹni tí ó lè ṣe iṣẹ́ yìí kò sẹ́ni tí ó lè ṣe àdúrà yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ fún gbogbo àwọn tí wọ́n bá ń wá ọmọọṣẹ́ alálùbáríkà yálà ọkùnrin tàbí obìnrin kí wọ́n sọ pé ká wá. tí wọ́n bá ń sọ pé ọmọọṣẹ́ tó máa ní ọmọọṣẹ́ ẹ jẹ́ kí a máa yàn ìwọ tó ní nǹkan kan tó ń ṣe tó ń gbàdúrà ọmọọṣẹ́ ṣẹ̀mọ́ ìpè ní wàhálà ló ń pèsè ra ẹ̀ lọ́rùn. mo sì máa ń sọ̀rọ̀ kan pàápàá jùlọ tí àwọn èèyàn bá pè mí tó bá láwọn fẹ́ ṣe nǹkan. gbà mí ẹlòmíì sọ pé ní mo fẹ́ ṣe àwúre máa ní iṣẹ́ wo ló ń ṣe á ní student ló. ẹnìkan dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ ẹ̀ kan rí pé ìwọ tó ń lo ọṣẹ àwúre tó tún ń sùn lábẹ́ òrùlé ṣe mọ̀ pé kò síbi tí àwúre ó lọ. ìwọ tó níṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ tó ń ṣe àwúre
nígbà tó bá yá ibi ní òmò lọ wúwa kò ní wúre wá mọ́, ibi ní òmò lọ wúwa. Bí kò wá lé kí wọ́n wá pè pé wá jẹ́ ká lọ nǹkan kan ṣẹlẹ̀ mẹ́rin ká lọ kó jẹ́ pé ọ̀nà wa forí ko àwúrẹ́ ń ṣiṣẹ́ náà nìyẹn, àmọ́ bí ní wàá mọ̀ gbé wá. Ẹ jẹ́ ká ní nǹkan kan pàtó kan tá à ń ṣe ká tó mọ̀ sí ájòtì ní ká tó mọ̀ sí ájòtì. Ẹ wá rí àwọn ọmọọṣẹ́ tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí, báwo ni a ṣe ń ṣe àdúrà ni. Àmàdúrà yìí wọ́n ní ká ra àkàrà elépo oní 200 naira. Láyé ìgbà náà 200 naira kẹ́lẹ́pọ̀ 200 naira pọ̀. Àmáyédà wá ń sìn àkàrà tó ń dé sìn 50 naira ni, ṣé mo pé kò lè tó nǹkan kan. A lè ra àkàrà elépo bí ó pọ̀ jù, ẹ jẹ́ ká ra bóyá bí 71 pieces. Tá a bá ní agbára láti ra 71 pieces tàbí ká dín fúnra wa, èyí tó fi ń dájú náà ni ká dín fúnra wa. Àmọ́ ọjọ́ tá a ṣe tá a dín àkàrà yìí àárọ̀ ọjọ́ ajé lọ́jọ́ Monday, àárọ̀ ọjọ́ ajé ní dédé agogo 9 la bẹ̀rẹ̀ dédé. Ṣé tá bá ti wá dín àkàrà náà tán, bẹ̀tí tó fi ń dájú náà ni pé tó bá yẹ pa àmọ́ ibi tá a ti rà á, tó yẹ pé aago 9 lù báyìí a kàn fún wọn lówó, a lọ bá wọn pé bá mi tàkàrà o. A lè ra 41, a lè ra 7, a lè ra 9, a lè ra 16, ó depend bí ó bá ṣe ka ọmọ wa lọ́wọ́ sí. Lẹ́yìn tá a bá ti wá ra àkàrà yìí, tá a bá ti wá délé, wọ́n ní ká ṣe àlùwàlá, ká wá yan náfìlà. Wọ́n ní ká yan náfìlà, á kó àkàrà náà sínú tray tó bá tóbi díẹ̀, á kó síwájú. Wájú ẹ̀ láwa dìde láwa ti yan náfìlà. Náfìlà 2 sálámà kan òun náà ni a máa yàn sí orí àkàrà náà. Ẹ wá lórí rákà àkọ́kọ́ Fátíhà ẹyọ kan lórí ìdúró kan, ìsájà 25 times la máa kà lórí ìdúró kọ̀ọ̀kan. Ṣé tá bá ti wá rùkú, ó ti máa yé àwa tí a jẹ́ mùsùlùmí. Tá bá ti rùkú, lórí rùkú báyìí tá bá ti rùkú, a wá ka alam tara kayfa fa'ala rabbuka, a kà délẹ̀, a kà nígbà 25 lórí rùkú. Ẹ wá rí lórí ìforíkanlẹ̀, a ṣe iná àtẹ̀yìnà kálíkà òzára délẹ̀ nígbà 25. Gbogbo ìgbà tá bá ti rùkú, tá bá ti gbérun alákọ̀ọ́kọ́ ló ta ka Fátíhà kan ìsájà 25, tá wá rùkú alam tara kayfa fa'ala rabbuka bí ashabil fili, sorry, alam tara kayfa fa'ala rabbuka bí ashabil fili, a kà nígbà 25 délẹ̀. Tá bá dìde tá fi orí kanlẹ̀, a kà iná àtẹ̀yìnà kálíkà òzára nígbà 25. Lẹ́yìn gbogbo eléyìí tá bá ti wá ṣe tán, tá ṣe àtáyá, tá sálámà tán, a wá tọrọ nǹkan tí à ń fẹ́ lórí ọmọọṣẹ́. Iṣẹ́ eléyìí ṣe ọmọọṣẹ́ ni o, péyàn ń wá ọmọọṣẹ́. Ó dà pé mo ti sọrí ní previously nínú fídíò yìí, àmọ́ mo ń doubt bóyá mo ti sọ, bóyá mi ò tí ì sọ. Lẹ́yìn ìgbà tá a bá wá parí àdúrà náà tán, tá parí àdúrà náà tán, a wá mú àkàrà yìí, a wá fi ṣe sàrà fún àwọn kéékèèké àtàgbàlagbà. Kódà a gan lè jẹ́ ń bẹ̀, kò sí ìpalára kankan ń bẹ̀. A fi àkàrà náà ṣe sàrà fún ọmọdé àti àgbàlagbà. Lẹ́ẹ̀kan sí, iṣẹ́ eléyìí ó máa ń jẹ́ kí èèyàn ní ọmọọṣẹ́ tó ní àlùbáríkà ni, tí kì í ṣe ọmọọṣẹ́ tí ó máa dà yàn láàmú, tí kì í ṣe ọmọọṣẹ́ tí ó máa jí wa ní nǹkan. Bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe àkàrà elépo la máa ń lò. Tí a bá fẹ́ ṣe iṣẹ́ yìí, àkàrà elépo, kì í ṣe àkàrà olóróró. Ẹ jẹ́ ká ra àkàrà elépo, olóńdá fún irú sàrà báyìí dáadáa. Lágbára Ọlọ́run kí oṣù náà, oṣù tá a ṣe àdúrà yìí, kí oṣù náà tó parí, a rí ìyanu Ọlọ́run nípa ọmọọṣẹ́ alálùbáríkà. Tí a bá lè ṣe, a lè pe àfáà tàbí àwọn tó bá mọ ìrun kí. Kódà ó lè jọ ọmọ wa tó bá ti mọ ìrun kí tó dẹ̀ mọ súrà tí mo dákọ̀ yẹn, a lè pè láti wá ṣe àdúrà náà. So ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lórí bí a ṣe ń lo àkàrà elépo
fún àṣírí fún ọmọ iṣẹ́ ẹni tó bá ń wá ọmọ iṣẹ́, ọ̀gá tó ń wá ọmọ iṣẹ́. Bẹ́ẹ̀ ni àṣẹ lò ó kí Ọlọ́run kó gbà ní ìbádà fún wa, kí Ọlọ́run kí ó má da àdúrà náà kó má dà lù wá láyà. Lágbára Ọlọ́run, èmi àti nínú ọdún yìí á sì oríire. Ọlọ́run kò wá ní fi pàṣípàrọ̀ aburú kó fi dá wa lóhùn nínú àdúrà wa. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lénìí. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí channel yìí kí eléyìí kó máa fún gbogbo wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tí a tún máa sọ síwájú. Tó bá tún dìgbà míì, a tún máa mú àwọn tọ́pìkì míì wá tó tún yàtọ̀ sí eléyìí. Màsálàmù.